ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. A kú dédé àkókò yìí níbi gbogbo tá a bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa àbí láti máa wò wá níkànnì Ajara Malifa TV. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di láṣẹ Èdùmàrè. Kàyéfì ńlá leléyìí o, torí wípé iléeṣẹ́ ọlọ́pàá yẹn ní Àdátán Division yẹn ní ìpínlẹ̀ Ògùn, wọ́n mà ti rọ́wọ́ tó ẹnìkan lè torúkọ rẹ̀ ń jẹ́ Lékan Akínyẹmí látàrí pé wọ́n ní wọ́n bá orí èèyàn lọ́wọ́ rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá Àdátán Division la gbọ́ wípé wọ́n ti mú afurasí ọ̀daràn eléyìí tí wọ́n bá orí èèyàn lọ́wọ́ rẹ̀ ní ọjọ́ 24 oṣù kẹfà ọdún tá a wà nínú rẹ̀ yìí, nìkan bíi ọwọ́ aago 4:10 kólù. Wọ́n ní ẹnìkan eléyìí tó jẹ́ ọmọ olóògbé náà yẹn Najim Balógun eléyìí tó ń gbé ní agbègbè Ìyànà Sẹ̀lẹ̀ Car Wash, Abẹ́òkúta yẹn ní olúìlú ìpínlẹ̀ Ògùn ló ti lọ sílé iṣẹ́ ọlọ́pàá láti lọ fi ẹ̀sùn kàn wípé àbúrò òun kan ti fi tó òun létí pé wọ́n ń ṣàkíyèsí àwọn kan ìyẹn níbi sàárè bàbá wọn eléyìí tí wọ́n ní wọ́n ti sìn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní ọjọ́ 23 oṣù kẹfà tá a wà nínú rẹ̀ yìí, yẹn ni wọ́n sọ wípé ní nǹkan bí ọwọ́ aago 6 òwúrọ̀ ni ẹni tí ó jẹ́ àbúrò rẹ̀ yìí yẹn ló pe Najim Balógun pé òun ṣàkíyèsí o àwọn èèyàn kan wípé dà pé wọ́n ti lọ síbi ìyẹn sàárè bàbá wọn nísàlẹ̀ Ìtòkò l'Ábẹ́òkúta, òun sì ń wò ó dà pé wọ́n ti ń ṣiṣẹ́ eléyìí tí kò dáa ní ibẹ̀. Ìdí rèé tí ẹni tó jẹ́ Najim Balógun fi lọ sí iléeṣẹ́ ọlọ́pàá láti lọ fi ọ̀rọ̀ náà sùn wọ́n níbẹ̀ láti lè wò pé ohun tí wọ́n bá lè bá wọn ṣe sí. Ní kété tí iléeṣẹ́ ọlọ́pàá Àdátán gbọ́ eléyìí ni wọ́n fò fẹ̀rẹ̀ láti ṣe àbẹ̀wò síbẹ̀ kó tó rí wípé ìwádìí jẹ́ kó yé wọn pé lótìtọ́ àti lódodo ni wọ́n ti gé orí olóògbé eléyìí tí wọ́n ní wọ́n sin sí ìsàlẹ̀ Ìtòkò l'Ábẹ́òkúta náà eléyìí tó jẹ́ bàbá fún Najim Balógun. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti Àdátán tí wọ́n fi ọ̀rọ̀ náà léde, wọ́n ní òótọ́ ló jẹ́ wípé Lékan Akínyẹmí òun ni wọ́n ká níbẹ̀ níbi tí ó ti gbé orí bàbá náà jáde ìyẹn lẹ́yìn tí wọ́n sin tán. Lékan Adéyẹmí ló jẹ́ pé wọ́n ti rọ́wọ́ tó báyìí, wọ́n sì ti fà á sí iléeṣẹ́ ọlọ́pàá ní ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ìdigunjalè kó tó di wípé ọ̀rọ̀ náà yóò bọ́ sí ẹ̀ka ilé tó ń ṣe ìwádìí ìyẹn ọ̀tẹlẹ̀múyẹ́ ẹ̀ka ti iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n tún gbé ọ̀rọ̀ náà lọ sí olúlu iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn yẹn ní Eléwéran. Wàyí o, eléyìí jẹ́ kàyéfì púpọ̀ nítorí wípé ohunkóhun tí gbogbo ènìyàn bá ń ṣe tí ó bá jẹ́ ohun tí ó burú jọjọ, ẹ jẹ́ ká rántí pé ọjọ́ kan ń bọ̀ tí aṣọ yóò ṣí lórúfẹ́ ìwà bẹ́ẹ̀. Lékan Akínyẹmí ni wọ́n pè ní ọmọ ọdún 45, òun ni wọ́n sì ti wà ní akoto iléeṣẹ́ ọlọ́pàá. Àwòrán rẹ̀ lẹ tí ń wò ní alálàfigbọ̀ nínú eléyìí tí ẹ̀ ń wò yìí. Mo bẹ̀ Ọlọ́run bá nínú àánú ẹ̀ kó dákun dábọ̀ kó fún wọn lọ́kàn àti lè jẹ́ ká mọ̀ pé gbogbo wọn ayé yìí tayé ni. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́yin darapọ̀ mọ́ níkànnì Ajara Malifa TV, ẹ jọ̀wọ́ ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button, ẹ bá wa share, ẹ comment kí lójú wòye yín lórí eléyìí, àti pé kí lè máa jẹ́ ìyànjú fún gbogbo àwa tó jẹ́ wípé a bá ní àwọn tí wọ́n ti kú ká máa fi ìgbàdégbà débi sàárè wọn, pàápàá jùlọ eléyìí tó bá ṣeé ṣe láti lè máa ṣe ìtọ́jú sàárè náà lóòrèkóòrè. Mo bẹ̀ Ọlọ́run nínú àánú ẹ̀, ẹni tó máa kú á dàgbà o, Ọlọ́run sì ní fi òkú kálukú wa ráre, a ò ní fọjọ́ ọlọ́jọ́ la sì ní kú láì tó ìgbà láṣẹ Èdùmàrè. Gbogbo ohun tá a wáyé wá ṣe báyìí láyé aláwòrán bí yóò fún wa lórí ọ̀fẹ́ láti ṣe. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn fún iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ṣe láti lè jẹ́ kí ìwà ìbàjẹ́ kí ó túbọ̀ rodò lómú mi. Láṣẹ Elédùà, àbúrò ní kógun sẹ́ẹ̀dẹ̀ tèmi tiyín, irú ayọ̀ báyìí la máa gbọ́ ní ìhà tèmi tiyín láṣẹ Èdùmàrè. Ẹ ṣé ẹ kú ìfẹ́, bá wa share, ẹ comment, àjọṣepọ̀ wa náà la fi lè ṣe àṣeyọrí. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.